Bali, one shashe, one pe non kali. DJ Sandy Yahoo Toy, a mo one meye bolapo, Lailatul Alfa'S, brand new latest mago, a chani no hero, a mo one meye bolapo, a fatunde ifun pao, tonkon la kumbi alao, don't fear game o gogoro, a mo one meye bolapo, a fatin da fao, a chani no where ho. To the matter, I want fa jalabi. Àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o, ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o, ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o, ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o, ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o, ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o, ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o, ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá u bali, wọ́n ṣàṣẹ wọ́n pe non kali. DJ Sandy Yahoo Toy, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Lailatul Alfa'S, brand new latest mago, ẹja onínú irọ́, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndé ìfúnpá o, tó ń kan lẹ́kùn bí aláwọ̀, tó ń fi àgé mọ́ gogoro, èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò. Àfàtúndáfà o, ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi,
àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi,
àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afajalabi, àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fàbáwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o.
àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o.
àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ́báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi
àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. Àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgémọ̀ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o.
àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹ̀jẹ̀ onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹ̀jẹ̀ onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi
àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfà báwo brand new latest mago ẹ̀jẹ̀ ó nínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹ̀jẹ̀ ó nínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì
àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o.
àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ubali wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùfẹ́ báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndáfà o ẹja onínú wẹ̀rẹ̀ o.
àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti bá ó báàlì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwo tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi
àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afájàlábì àwọn èèyàn ti bá ó bálì wọ́n ṣàṣẹ wọ́n pé nọ́ńkàlì DJ Sunday yahoo tó yí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò láìlátul àrùn fẹ̀báwo brand new latest mago ẹja onínú irọ́ o èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gògòrò èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o.
àwọn afajalabi àwọn èèyàn ti Bahubali wọ́n ṣàṣẹ wọ́n pé nankali DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Lailatul Arfa báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti Bahubali wọ́n ṣàṣẹ wọ́n pé nankali DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Lailatul Arfa báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o. àwọn afajalabi àwọn èèyàn ti Bahubali wọ́n ṣàṣẹ wọ́n pé nankali DJ Sunday yahoo torí èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Lailatul Arfa báwo brand new latest mago ẹja onínú irọ́ èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Àfàtúndé ìfúnpá o tó ń kan lẹ́kùn bí aláwọ̀ tó ń fi àgé mọ́ gogoro èèmọ̀ wọn mẹ́yẹ bọ̀ lápò Àfà tí ń dáfá o ẹja onínú wẹ̀rẹ̀ o.